A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Bí ọjọ́ ṣe ń súnmọ́lé pẹ̀lú ìgbáradì fún ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tí wọ́n pe àkọlé rẹ̀ ní End Bad Governance, àwọn olùṣètò yìí ti ń fi ojú hàn bí wọ́n ṣe yarí wípé ohunkóhun kò lè dí àwọn lọ́wọ́ láti má fọ́nká sí òpópónà ní ọjọ́ kìíní oṣù kẹjọ fún ìfẹ̀hónúhàn tako ìjọba tí kò dára, ìṣẹ́ àti ebi. Ẹgbẹ́ tí kò dín ní mẹ́rìndínlọ́gbọ̀n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn yóò gbàgbóró kan láti ṣe ìfẹ̀hónúhàn tako ìṣèjọba tí kò dára. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ yìí ti kọ̀wé sí ó kéré tán 20 ìjọba ìpínlẹ̀ tí wọ́n ń béèrè fún ààyè láti lo ohun èlò ìjọba fún àgbékalẹ̀ ètò wọn lábẹ́ òfin. Lára àwọn ẹgbẹ́ yìí láti rí Concerned Nigerians, Nigerians Against Hunger, Initiative for Change, Take It Back Movement, Revolution Now, Human Rights Co-Advocacy Group, Nigerians Against Corruption Initiative, Citizens for Change Advocacy Initiative, Time Intervention, Active Citizens Group àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn mìíràn tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọn kò fẹ́ dárúkọ ẹgbẹ́ wọn lé ní 6. Lára wọn ni ẹgbẹ́ tí ó jẹ́ kìkì obìnrin. Ọ̀kan lára àwọn olùṣètò ìfẹ̀hónúhàn Revolution Now Movement, Ọ̀gbẹ́ni Ọmọyẹlé Sowore, ti yọ̀ǹda orúkọ gbogbo agbègbè tí wọ́n ti gbèrò láti ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ 35 pẹ̀lú olú ìlú Àbújá. Ó ní èròǹgbà wọn ni láti pe àkíyèsí ìjọba sí ìṣòro orílẹ̀-èdè. Sowore, tí í ṣe olùdíje du ipò ààrẹ àná, rọ ọmọ orílẹ̀-èdè tí wọ́n bá nífẹ̀ẹ́ láti darapọ̀ láti fi ìlú tàbí agbègbè wọn ránṣẹ́ bí kò bá tíì sí nínú ìwé. Ó kéde gbogbo agbègbè tí ìfẹ̀hónúhàn yóò ti wáyé láàrin ìpínlẹ̀ bíi Èkó, Kano, Bauchi, Enugu, Jigawa, Èkìtì, Cross River àti agbègbè ilé ìjọba ìlú Àbújá. Àwọn agbègbè bíi Ìkòròdú, Erékùṣù Èkó, Lẹ́kì, Àjà, Badagry, Ìkẹjà àti Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó, olú ìlú Kano ní ìpínlẹ̀ Kano, Azare àti ìlú Bauchi ní ìpínlẹ̀ Bauchi, ìlú Enugu àti Nsukka ní ìpínlẹ̀ Enugu, Gwagwalada ní Abuja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùṣètò kan tó ń darí ètò Take It Back Movement ní Abuja, Dámiláre Adéọlá, sọ wípé ọ̀pọ̀ ẹgbẹ́ ni ó ń ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn lórílẹ̀-èdè. Ó ní èyí kìí ṣe nípa ẹgbẹ́ kan tàbí òmíràn, èyí wà fún ọmọ orílẹ̀-èdè tínú ń bí tí ìṣèjọba yìí ti sún. Ìfẹ̀hónúhàn jẹ́ ẹ̀tọ́ wọn, kò sì sí ẹni tí yóò lè gbà á lọ́wọ́ wọn. Ó ní àwọn ti kọ ìwé ránṣẹ́ sí Mínísítà Agbègbè Ilé Ìjọba Nyesom Wike láti yọ̀ǹda fún wọn National Stadium tí wọ́n fi owó orí kọ́ fún ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ tí àwọn fẹ́ ṣe. Bákan náà ni wọ́n ń béèrè fún ìpèsè iná fún wákàtí 24, ilé ìgbọ̀nsẹ̀, omi àti ààbò fún àwọn tí yóò sùn àyíká ibi ìfẹ̀hónúhàn. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfẹ̀hónúhàn pẹ̀lú akọ̀ròyìn, alága gbogbogbò fún Northern Comrades Movement of Nigeria, Jabir Yaro, ní kò sí ohun tí yóò lè dí ìfẹ̀hónúhàn yìí lọ́wọ́, kò sí onítọ̀hún lágbàáyé tí yóò lè dí i lọ́wọ́, kí gbogbo ènìyàn túyáyá jáde láì bẹ̀rù ohunkóhun. Nígbà tí ó ń fèsì lórí àwọn tí wọ́n yẹra kúrò nínú ìfẹ̀hónúhàn, ó ní àwọn ọmọọṣẹ́ APC boys tí wọ́n ti san owó fún láti máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nìyẹn. Ó ní adarí ọ̀dọ́ ni àwọn jẹ́, àwọn sì ti ṣetán fún ìgbésẹ̀ yìí. Láàárín ìpalẹ̀mọ́ yìí ni a gbọ́ wípé ẹgbẹ́ Take It Back Movement fi ẹ̀sùn kan àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé wọ́n gbégi dí àpò ìkówósí UBA wọn kí wọ́n má bàa rí owó ná fún ìfẹ̀hónúhàn. Ẹgbẹ́ yìí wá lérí láti tọ ọ̀nà òfin bí wọn kò bá yọ̀ǹda àpò ìkówósí wọn láàárín wákàtí 24. Bí àwọn wọ̀nyí ṣe ń palẹ̀mọ́ fún ìfẹ̀hónúhàn ni a gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ń gbáradì ní àwọn ìpínlẹ̀ bíi Èkó, Akwa Ibom, Abuja àti àwọn ìpínlẹ̀ mìíràn láti dènà fàákájà tí ó lè yọrí sí ìtàpá sí òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹkùn gúúsù ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àwáwí pẹ̀lú ìyà tí ó tọ́ sí àwọn màdàrú tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ tako iléeṣẹ́ ìfọpo orílẹ̀-èdè pẹ̀lú iléeṣẹ́ Dangote tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀. Wọ́n ní fàákájà tó ń wáyé láàrin Dangote pẹ̀lú iléeṣẹ́ alámòjútó epo jẹ́ ìforígbárí láti ọwọ́ àwọn aríjẹnímàdàrú, kí ààrẹ gbé e yẹ̀wò dáadáa nítorí bí ojú bá farabalẹ̀ á rí mú. Alága fún ìgbìmọ̀ ìdàgbàsókè ẹkùn Niger Delta Joseph Mbaka-Derimo sọ wípé afẹ́fẹ́ tí ń fẹ́ fùràdìyẹ yóò tó fojú hàn. Wọ́n ní lójú tàwọn, gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé tako iléeṣẹ́ Dangote lọ́wọ́ kan ìkà nínú. Èyí sì ṣe àfihàn ìdí tí gbogbo iléeṣẹ́ ìfọpo lórílẹ̀-èdè kò ṣe ṣiṣẹ́. Àwọn kan ń jẹ àjẹsára nídìí èyí láti fi jẹ aráàlú níyà. Àyàfi bí ìjọba bá lè tú àṣírí wọn kí wọ́n sì fi ìyà tó tọ́ jẹ wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú Gúúsù Anambra ní ilé-ìgbìmọ̀ Sínátọ̀ Ifeanyi Ubah ti di olóògbé. Ubah di olóògbé lẹ́ni ọdún 52 ní orílẹ̀-èdè United Kingdom. Ọjọ́ méjì sẹ́yìn ni a gbọ́ wípé Ubah fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ United Kingdom. Bí a kò bá gbàgbé wípé ọdún tí ó kọjá ni Ubah yẹra kúrò nínú ẹgbẹ́ Young Progressive Party (YPP) lọ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún ìpínlẹ̀ lórí ìsun omi àti gbalẹ̀-ńgbàtà Alhaji Muhammad Goronyo ti rọ ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kí wọ́n túbọ̀ ní ìgbàgbọ́ nínú Ààrẹ Bọ́lá Tinubu lórí èròǹgbà rẹ̀ fún ọjọ́ ọ̀la rere. Mínísítà gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn kí wọ́n wọ́gi lé ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò rẹ̀ fún àǹfààní orílẹ̀-èdè. Ẹ̀bẹ̀ mínísítà yìí wáyé níbi ìpàdé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àti ará ìlú tí ìjọba ìpínlẹ̀ Sokoto ṣe àgbékalẹ̀ rẹ̀ lánàá. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé níbi ìpàdé yìí ni wọ́n ti jíròrò lórí èròǹgbà ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tako ìṣẹ́ òun ìyà tó ń dojúkọ ọmọ orílẹ̀-èdè. Goronyo ní ọmọ orílẹ̀-èdè kò ní fi ṣe ìkùnsínú àárín wọn, kò gbọdọ̀ jẹ́ kí ìfẹ̀hónúhàn ba ẹ̀mí ìṣọ̀kan tí wọ́n ti ní fún orílẹ̀-èdè jẹ́. Ìjọba tó wà lóde ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan nínú ọdún 4 kí wọ́n fún ìjọba ní àkókò sí i láti ṣiṣẹ́. Mínísítà ní ìjọba Tinubu gbé ìgbésẹ̀ akin lẹ́yìn tí wọ́n gba ipò lọ́wọ́ ìjọba àná láti mú ìjọba tiwantiwa gbókun sí i fún ìdàgbàsókè. Bí ó ti ṣe àpèjúwe ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò rẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó lọ́wọ́ kan òṣèlú nínú tí wọ́n fẹ́ ṣe tako ààrẹ kí orílẹ̀-èdè lè di aláìlágbára. Goronyo ní irúfẹ́ ìgbésẹ̀ báyìí ti mú àwọn orílẹ̀-èdè bíi Sudan àti Libya di èrò ẹ̀yìn lórí ọrọ̀ ajé. Ó ní ìpínlẹ̀ Sokoto ti pinnu láti má darapọ̀. Èyí jẹ́ ìpinnu tí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn jọ ṣe níbi ìpàdé tí gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmed Aliyu ti jẹ́ alága. Èyí ń wáyé bí mínísítà ní ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ epo Sínátọ̀ Eniken Lopobiri náà ṣe ń rọ ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ní agbègbè Niger Delta kí wọ́n ṣe sùúrù kí wọ́n má bá wọn kópa nínú èròǹgbà ìfẹ̀hónúhàn. Lopobiri sọ èyí nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn Nneamaka Okafor lánàá ní ìlú Àbújá. NAN jábọ̀ wípé àwọn ẹgbẹ́ aráàlú kan ti yọ ara wọn nínú ìfẹ̀hónúhàn bí wọ́n ti rọ àwọn olùṣètò ìfẹ̀hónúhàn kí wọ́n fi ààyè gba ìjíròrò pẹ̀lú ìjọba láti lè wá ojútùú sí ìṣòro ọrọ̀ ajé tó ń dojúkọ orílẹ̀-èdè. Ó ní àwọn mọ ìṣòro tó ń dojúkọ ọmọ Nàìjíríà, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti bá ọ̀nà tí ó rọrùn wò ó. Ààrẹ Bọ́lá Tinubu ní ìpinnu láti sọ ọrọ̀ ajé orílẹ̀-èdè jí kí yóò sì mú èròǹgbà rẹ̀ fún ìgbésí ayé rere rẹ̀ wá sí ìmúṣẹ ní ọ̀nà tí wọ́n ti fi ara balẹ̀ tò kalẹ̀. Ní báyìí, ju ti àtẹ̀yìnwá lọ, a gbọdọ̀ ṣe ara wa ní ọ̀kan kí a gbárùkù ti ìgbésẹ̀ tí ìjọba ń gbé nítorí àgbájọwọ́ yóò pèsè ààyè fún àṣeyọrí orílẹ̀-èdè. Mínísítà ṣe ìkìlọ̀ lórí àwọn tí yóò fẹ́ gọ sí abẹ́ ìfẹ̀hónúhàn láti dá wàhálà sílẹ̀ fún ìṣe màdàrú wọn.
Ó ní ààrẹ Tinubu jẹ́ ìjọba tòótọ́ tó ń tẹ́tí sí àròyé ará ìlú. Ó ti ń mú àwọn ìgbésẹ̀ kan wá sí ìmúṣẹ láti fi gbógun ti ìṣòro orílẹ̀-èdè. Lopobiri wá rọ àwọn ọ̀dọ́ àti gbogbo ọmọ orílẹ̀-èdè kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú ìjọba láti lè ṣe àṣeyọrí tí à ń fẹ́, kí wọ́n jáwọ́ nínú ìgbésẹ̀ tí ó lè mú ìfàsẹ́yìn bá ọjọ́ ọ̀la rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ará ilẹ̀ Canada Celine Dion bá wọn kópa níbi ayẹyẹ ìṣíde 2024 Olympics tí ó wáyé lánàá ní Paris. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí yóò ṣe eré lẹ́yìn ọdún mẹ́rin tí àìsàn stiff person syndrome ti dá a gúnlẹ̀. Orin tí ó milẹ̀ tìtì ni Dion dàbolẹ̀ tí ó fi kágbá ìtò. Mílíọ̀nù $2 ni a gbọ́ wípé olórin ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta yìí gbà fún iṣẹ́ eré. Èyí jẹ́ ìgbà ìkejì tí Dion farahàn níbi ìdíje Olympic lẹ́yìn orin The Power of the Drum tí ó ṣe ní 1996 Atlanta Olympics. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.